àsìkò nìyí kí Tinubu kìlọ̀ fáwọn èèyàn ẹ̀ gidigidi. Ohun tó ń ṣẹlẹ̀ yìí ò dáa o. Ohun tí ààrẹ Bọ́lá Tinubu ń jẹ́ káwọn èèyàn ẹ̀ kan fi orúkọ òun ṣe yìí ò dáa. Àwọn èèyàn tí wọ́n kó sí àárín àwọn adájọ́ tí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ adájọ́ Nàìjíríà di ìdàkudà báyìí, ohun tí wọ́n ń ṣe yìí ò dáa o. Bẹ́ẹ̀ bọ́yá Tinubu mọ̀ tàbí kò mọ̀, orúkọ ẹ̀ ni wọ́n fi ń ṣe é. Ohun làwọn èèyàn yìí ń dárúkọ fáwọn adájọ́ wọ̀nyí pé ohun tí ààrẹ fẹ́ nìyẹn, ààrẹ ló ní kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀. Bó tiẹ̀ jẹ́ pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà irọ́ burúkú ni. Ṣé Tinubu sọ fáwọn èèyàn yìí pé kò gbọdọ̀ sí ẹgbẹ́ alátakò ní Nàìjíríà mọ́ ni? Ṣé Tinubu ló sọ pé kí wọ́n pa PDP run lórílẹ̀ alààyè, kí wọ́n tú wọn ká ní ADC, kí wọ́n dà wọ́n rú nínú Labour, kí wọ́n sì rí i pé wọ́n gbégi lé NDC tuntun? Ṣé Tinubu ni àbí àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ni wọ́n ń ṣe tiwọn? Ṣùgbọ́n kinní kan ni, àwọn èèyàn náà kò ní irinṣẹ́ kankan tí wọ́n ń lò. Wọn kò ní agbára míì ju agbára ilé ẹjọ́ lọ. Bẹ́ẹ̀ Tinubu ló yan mínísítà fún ètò ìdájọ́. Òun náà ló sì yan adájọ́ àgbà orílẹ̀-èdè yìí. Nídìí èyí, àṣẹ gbogbo ètò ìdájọ́ náà ọwọ́ ẹ̀ ló ti jáde wá. Àmọ́ ṣé òun fúnra ẹ̀ fọwọ́ sí bí àwọn adájọ́ wa ti wá ń ṣe yìí? Ṣé òun ló ní kí wọ́n máa ṣe báyìí ni, tàbí àwọn ọmọlẹ́yìn ẹ̀ ló gbéṣẹ́ aburú yìí lé àwọn adájọ́ wa lọ́wọ́? Bóun kò bá sì gbé iṣẹ́ yìí lé àwọn adájọ́ lọ́wọ́, àwọn ọmọlẹ́yìn ẹ̀ wo ló wá ń da àwọn adájọ́ ilẹ̀ wa ríboríbo báyìí? Kí ni wọ́n ń fẹ́ gbà nídìí ẹ̀? Ṣé àwọn ni wọ́n fẹ́ sọ Nàìjíríà di ti ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo ni, ẹgbẹ́ APC? Bí Nàìjíríà bá jẹ́ ti ẹgbẹ́ APC nìkan, ǹjẹ́ àtúbọ̀tán irú nǹkan bẹ́ẹ̀ dáa fún orílẹ̀-èdè wa ń dán? Bí Tinubu bá ń ṣèjọba Nàìjíríà dáadáa lónìí yìí, bí àwọn kan ti ń wí, pàápàá àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC, ohun tó yẹ kí wọ́n mọ̀ ni pé kò sóhun tó gbé Tinubu dépò yìí ju pé ó jẹ́ olórí ẹgbẹ́ alátakò lọ. Tinubu wà nínú àwọn tí wọ́n tako ìjọba àwọn sọ́jà níjọ́sí torí ọ̀kan nínú àwọn aṣáájú nàdẹ́kò ni. Kò sẹ́ni tí kò mọ̀ pé Olúṣẹ́gun Ọbásanjọ́ kò ní alátakò tó tún lágbára méjì nílẹ̀ Yorùbá ju Tinubu lọ. Ní gbogbo ìgbà náà sì rèé, kò sí ohun tí àwọn oníròyìn tó jẹ́ ọ̀rẹ́ Tinubu tàbí ọmọlẹ́yìn ẹ̀ kì í kọ nípa Ọbásanjọ́. Ìwé ìròyìn magasíìnì alukoro Tinubu báyìí, The News, táwọn Báyọ̀ Ọ̀nànúgà ń ṣe nígbà náà ló kọ́kọ́ gbé e jáde pé Ọbásanjọ́ kì í ṣe Yorùbá, pé Ìgbò ni bàbá ẹ̀. Ìwé náà sì wá fọ́tò bàbá kan tó wọ aṣọ sọ́jà tí wọ́n lẹ̀ mọ́ ọ pé bàbá Ọbásanjọ́ nìyẹn. Orúkọ aburú náà kò kúrò lára Ọbásanjọ́ títí dòní yìí. Ọbásanjọ́ ló ń ṣèjọba Nàìjíríà nígbà náà, agbára gbogbo sì wà lọ́wọ́ ẹ̀. Àmọ́ kò torí bẹ́ẹ̀ pa ìwé ìròyìn náà, kò sì ní kí wọ́n mú Tinubu tí í ṣe alátìlẹ́yìn wọn. Bẹ́ẹ̀ ni Ọbásanjọ́ kò ní kí INEC tàbí àwọn adájọ́ pa ẹgbẹ́ òṣèlú wọn run, bó tiẹ̀ jẹ́ pé ẹgbẹ́ alátakò kan náà tó lágbára jù tí Ọbásanjọ́ ní nígbà náà nìyẹn. Nígbà náà ló kan Goodluck Jonathan. Ǹjẹ́ Tinubu fúnra ẹ̀ lè rántí iye àtakò, iye ìbàjẹ́, iye ọ̀tẹ̀ ọkùnrin yìí tí àwọn ṣe? Ǹjẹ́ wọ́n lè rántí ìgbà tí wọ́n ní kó fìjọba sílẹ̀? Ǹjẹ́ wọ́n lè rántí iye ìgbà tí wọ́n ń gbé ẹjọ́ ẹ̀ lọ sí Amẹ́ríkà, gbé e lọ sí London àti United Nations? Bẹ́ẹ̀ ẹgbẹ́ òṣèlú wọn ló lágbára jù nígbà náà. Àwọn ní PDP, àwọn ló ń ṣèjọba. Bó bá ṣe pé àwọn lu agbára tí wọ́n lé àwọn ẹgbẹ́ alátakò lórí, bí àwọn ìjọba Tinubu ti ń lò ó yìí, tí wọ́n bá pa gbogbo ẹgbẹ́ alátakò run, tí wọ́n sì gbégi dínà fún gbogbo wọn, kò sí bí àbá ṣe ní APC nílẹ̀ yìí. Kò sì sí bí Tinubu ìbá ṣe dépò ààrẹ. Torí ó ṣeé ṣe ká má ní democracy, ìjọba tiwantiwa tí à ń lò yìí mọ́ ni. Bó bá ṣe wípé bí àwọn ti ṣe yìí ní Muhammadu Buhari fúnra ẹ̀ ṣe, kò lè ṣe èèyàn bí Àtíkù, kò lè ṣe èèyàn bí Peter Obi. Ṣebí Àtíkù ló ń wọ́ Buhari lọ sílé ẹjọ́ ní gbogbo ìgbà pé kò ní sábúkẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe káàkiri. Síbẹ̀síbẹ̀ Buhari kò torí ẹ̀ pa ẹgbẹ́ PDP run, nítorí pé àwọn PDP kò lo agbára wọn láti pa ẹgbẹ́ alátakò rẹ́. Torí wọ́n jẹ́ kí kálukú máa gbèrú, kí àwọn aráàlú sì ní àǹfààní láti dìbò fẹ́ni tó bá wù wọ́n. Ohun tó gbé APC délé ìjọba nìyẹn. Ohun tó jẹ́ ká sì ní democracy lórílẹ̀‐èdè yìí nìyẹn. Tinubu ò rántí bí àwọn ti lo Lai Muhammed fún àwọn ẹgbẹ́ tó ń ṣèjọba ni, tí oríṣiríṣi irọ́ yóò máa jáde, àdúrúnmọ́
àti ìpenilólè àti ìpenilápàyàn oríṣiríṣi yóò máa bọ́ síta. Ta ló torí ẹ̀ pa ẹgbẹ́ òṣèlú tí wọ́n run? Bí àwọn tí ọ̀rọ̀ orílẹ̀-èdè yé ti ṣe òṣèlú nìyẹn, bí wọ́n ti ń lo agbára nínú ìjọba democracy nìyẹn. Ẹnìkan kò gbọdọ̀ torí pé agbára wà lọ́wọ́ òun lónìí kó ba ayé jẹ́. Bó bá di lọ́la ńkọ́? Èyí tó sì burú ni pé bí ìjọba kan bá dé tó bá ba ìlú jẹ́, ìjọba méjì lẹ́yìn irú ìjọba bẹ́ẹ̀ lè má lè tún ìlú ọ̀hún ṣe. Ó dájú pé gbogbo irú àwọn nǹkan yìí ni Tinubu mọ̀ o. Ó mọ̀ dáadáa pàápàá nítorí olóṣèlú progressive ni. Ìyẹn ni yóò ṣe ṣòro kí ẹnikẹ́ni tó gbà pé òun ni yóò wà nídìí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí, pé àwọn ọmọlẹ́yìn ẹ̀ ni àwọn tó ń wá ojú rí ẹ̀. Ṣùgbọ́n àwọn yìí lè ba nǹkan jẹ́ fún un. Ìyẹn ló ṣe gbọ́dọ̀ tètè kìlọ̀ fún wọn ní kíákíá ní pàápàá. Ta ló ń sọ pé kí ọ̀pọ̀lọpọ̀ àwọn adájọ́ wa máa ṣe rádaràda tí wọ́n ń ṣe yìí? Ta ló ń sọ pé kí adájọ́ kan dájọ́ fún wọn nínú NDC láti oṣù 6 sẹ́yìn? Ìyẹn adájọ́ Isa Daten tó dájọ́ láti oṣù 6 sẹ́yìn kó tún wá dìde lẹ́yìn oṣù 6 kò ní ẹjọ́ tí òun dá yẹn òun ò dá dáadáa, òun yóò tún ẹjọ́ náà gbọ́ ni. Bí èèyàn kò jẹ́ amòfin, tí kò ṣe lọ́ọ̀yà, tí kò sì jẹ́ adájọ́, ṣé bẹ́ẹ̀ ni orí àwọn ọmọ Nàìjíríà kúkú tó ni? Bẹ́ẹ̀ ni a kò ní làákàyè rárá ni. Ní orílẹ̀-èdè wo tàbí ìlú wo ni wọ́n ti ń dájọ́ bẹ́ẹ̀ yẹn? Kí ọba ìlú pàṣẹ pé kí wọ́n bẹ́ èèyàn kan lórí, kí wọ́n sì bẹ́ tọ̀hún lórí, kó wá padà dé lẹ́yìn oṣù 6 kó ní òun ò dájọ́ bẹ́ẹ̀ mọ́, òun yóò ṣẹ̀ṣẹ̀ gbọ́ ẹjọ́ náà ni. Ẹni tí wọ́n ti bẹ́ lórí yìí ńkọ́? Ní ìlú tó bá dáa, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọn yóò bẹ́ irú ọba bẹ́ẹ̀ lórí. Níbi tí àwọn olóṣèlú bá yé àwọn adájọ́ wa jẹ́ dé nìyẹn. Ta ló sọ pé kí àwọn adájọ́ Àbújá àti tìbàdàn máa dá àwọn ẹjọ́ ségesège tí wọ́n ń dá fún wọn ní inú PDP yẹn? Ṣé kìí ṣe ìwé kan náà làwọn adájọ́ yìí kà ni? Àbí òfin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kà? Ìwé òfin kan náà ni wọ́n kúkú ní. Àmọ́ nígbà táwọn olóṣèlú àti àwọn èèyàn ààrẹ wọ̀nyí bá wọlé tó àwọn adájọ́ ní ìwé òfin dàrú, tí ọ̀pọ̀lọpọ̀ yóò sì yí ọpọlọ ara wọn sódì, tí adájọ́ yóò máa ṣe kọ́ńtọ̀kọ̀ńtọ̀ torí kó lè dájọ́ tí yóò tẹ́ àwọn èèyàn pírẹ́sídẹ̀ǹtì lọ́rùn ni, kó náà lè rohun tó bá ń fẹ́ gbà lọ́wọ́ wọn. Níbi tí ọ̀rọ̀ Nàìjíríà dé dúró nìyẹn. Àwọn ọmọọṣẹ́ Tinubu, àwọn ọ̀rẹ́, àwọn ayinilójú ẹni ẹ̀, àwọn ni wọ́n ń ṣe gbogbo nǹkan wọ̀nyí. Orúkọ òun Tinubu ni wọ́n sì fi ń ṣe é. Bẹ́ẹ̀ ni wọn ò jẹ́ sọ òótọ́ ọ̀rọ̀ fún láé. Nígbà tí ọ̀gágun Sani Abacha kú tó dolóògbé, àwọn ìròyìn kan bẹ̀rẹ̀ sí jáde. Ìròyìn tó ṣe ọ̀pọ̀ èèyàn ní kàyéfì ni. Ọlọ́run sì ṣe kì í ṣe lẹ́nu àwọn tí wọn kò mọ̀dí ọ̀rọ̀ ni wọ́n ń sọ, lẹ́nu àwọn tí wọ́n wà níbi ọ̀rọ̀ náà tí wọ́n sì kópa nínú àwọn ìṣẹ̀lẹ̀ yìí ni. Àkọ́kọ́ ni pé lára àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìkéde fún Abacha, ìyẹn àwọn tí wọ́n ń jẹ́ kó mọ ohun tó bá ń lọ, tí wọ́n ń fún un ní àwọn ìwé ìròyìn kà, tí àwọn náà sì ń fèsì padà fún àwọn tí wọ́n bá sọ àìdá nípa ọ̀gá wọn. Àwọn èèyàn náà jágbọ́n kan, nítorí bí Abacha ti ṣe wà nì, kì í pẹ́ bínú tó bá ti rí àwọn ohun tí kò dára tí wọ́n bá kọ nípa ẹ̀ sínú ìwé ìròyìn. Nítorí bẹ́ẹ̀, àwọn ìwé ìròyìn bíi Daily Times, New Nigerian, Monitor àti Third Eye nìbàdàn nìkan ni wọ́n máa ń kó síwájú ẹ̀. Nítorí nínú gbogbo àwọn ìwé ìròyìn wọ̀nyí kò sí èyí tí yóò sọ pé kinní kan ń rùn bí Abacha bá yàgbẹ́ sára. Torí bẹ́ẹ̀, àwọn ìwé ìròyìn yìí nìkan ni wọn yóò kó fún ọ̀gá wọn kà. Wọ́n á ní àwọn kò fẹ́ kó bínú. Bí ó bá sì di ibi tí ọ̀rọ̀ ká wọn lára tán pátápátá, wọn á máa tẹ gágá ìwé ìròyìn kan tàbí méjì tí wọn yóò sì fi bo ìwé ìròyìn gidi mọ́lẹ̀ lẹ́yìn tí wọ́n bá ti yọ àwọn ìròyìn èébú Abacha tó wà níbẹ̀ kúrò. Nítorí bẹ́ẹ̀, nígbà tí Abacha yóò bá ṣèṣì yẹ ìwé ìròyìn tí wọ́n kó síwájú ẹ̀ wò, kìdá àwọn tí wọ́n ń sọ dáadáa nípa ẹnìkan ni yóò máa rí. Bẹ́ẹ̀ ló sì wà títí ayé tó fi kú. Níbi tí àwọn èèyàn burú dé nìyẹn o. Níbi tí àwọn tí wọ́n máa ń bá àwọn alágbára tàbí àwọn tí wọ́n bá wà nípò lórí ìjọba ṣiṣẹ́, tí wọ́n ti ya àṣetánì ẹ̀dá nìyẹn. Wọn kì í kọ̀ bí ayé bàjẹ́ bí ọ̀run bàjẹ́, kí wọ́n sá ti rí tí wọ́n ṣe nìkan ni. Nídìí èyí ni Tinubu yóò ṣe wo àyíká ẹ̀. Yóò wo àyíká ẹ̀ dáadáa, tí yóò wo àwọn tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ yìí, àwọn tí wọ́n ń ṣe kúbẹ́kúbẹ́ kiri yìí. Ààrẹ gbọ́dọ̀ wòye pé ṣé kúbẹ́kúbẹ́ tí wọ́n ń ṣe kiri yìí ṣé nítorí àtijẹ ni àbí nítorí ìfẹ́ òun. Irú iṣẹ́ wo ni Tinubu fúnra ẹ̀ rán àwọn tí wọ́n ní àwọn nífẹ̀ẹ́ yìí? Àwọn lè sòkè dilẹ̀ fún, àwọn lè pààyàn, àwọn lè sọ eégún dèèyàn torí òun nìkan. Tó bá wò wọ́n dáadáa,
yóò rí àwọn tó fẹ́ fọ́ nǹkan mọ́ lórí báyìí o, tí wọ́n fẹ́ bà Nàìjíríà jẹ́ láti ọ̀dọ̀ ẹ̀gbọ́n wa. Tàbí àwọn wo ni wọ́n ń ba tàwọn ẹgbẹ́ alátakò gbogbo jẹ́ ní Nàìjíríà báyìí? Àwọn wo ni wọ́n ń lọ rẹ́ǹtì àwọn èèyàn tí wọn yóò gbé àwọn kan dìde pé kí wọ́n gba ilé ẹjọ́ lọ nítorí ẹgbẹ́ òṣèlú alátakò kan? Àwọn wo ni wọ́n ń bá adájọ́ sọ̀rọ̀ pé kí wọ́n fi ìdájọ́ wọn gbégi dínà mọ́ àwọn ẹgbẹ́ òṣèlú tó kù ní Nàìjíríà yàtọ̀ sí APC nìkan? Àwọn wo ló ń ṣe bẹ́ẹ̀ yẹn? Tinubu gbọ́dọ̀ mọ̀ wọ́n kó sì béèrè ìdí tí wọ́n fi ń ṣe é, kó sì fi ara ẹ̀ sí ipò alátakò tó wà níjọ́sí, kó wò ó pé ṣé bí ayé ti ṣe rí nígbà tòun nìyẹn? Tàbí àwọn èèyàn yìí rò pé àwọn ẹgbẹ́ òṣèlú tó ṣèjọba lọ kò gbọ́n irú ọgbọ́n burúkú tí àwọn gbọ́n yìí ni? Àwọn náà gbọ́n, wọ́n lo làákàyè ni, pé a ò gbọ́dọ̀ torí pé kí ayé má bàjẹ́ kí ọ̀run má bàjẹ́ ká ní kí eégún oníhòòhò máa jáde, pé a kò gbọ́dọ̀ torí àti jẹ ewúrẹ́ lónìí kábà àti jẹ màálùú tọ̀la jẹ́. Bí àwọn ẹgbẹ́ tó kọjá lọ kò bá ṣe bẹ́ẹ̀ fáwọn ẹgbẹ́ alátakò, tí wọn kò ṣe bẹ́ẹ̀ fún òun Tinubu tó kúrò ní AD tó dá AC sílẹ̀ kí wọ́n tó darapọ̀ mọ́ apá kan PDP, ANPP àti CPC àtàwọn míì tí wọ́n di APC, kò gbọ́dọ̀ fààyè gba àwọn ọmọlẹ́yìn ẹ̀ tí wọ́n ń wá ojú rí ẹ̀ lásán láti ṣe bẹ́ẹ̀ fáwọn ẹgbẹ́ alátakò tó kù ní Nàìjíríà lásìkò yìí. Kò dáa o, ohun tó lè ba nǹkan jẹ́ fún ni. Ìgbẹ̀yìn irú ètekéte bẹ́ẹ̀ kò sì lè ṣe ẹnikẹ́ni ní àǹfààní kankan. Kódà kò lè mú ìlọsíwájú kan báyìí wá fún orílẹ̀-èdè wa. Èyí tó sì bà yàn nínú jẹ́ jù nínú ọ̀rọ̀ yìí ni pé Tinubu ò nílò irú nǹkan báyìí. Kò ní ìdí ẹ̀ bí ọ̀rọ̀ àwọn olóyìnbó. APC fúnra wọn ò nílò ẹ̀. Ẹgbẹ́ tó ní gómìnà 31 nínú 36. Àwọn gómìnà 5 péré ni wọ́n wà níta. Kí wàá ní ìbẹ̀rù wọn? Wọn ò yàtọ̀ sí ẹni tó ru ẹran erin lórí tó wá ń fẹsẹ̀ tú ihò ìrẹ̀. Ṣé ọmọ ẹlòmíì ò gbọ́dọ̀ jẹun ni? Tàbí ẹran mélòó ló wà lára rẹ̀? Kí ni ẹgbẹ́ òṣèlú kankan lè jáde tí yóò fi wọn ṣe? Ṣé PDP ni àbí ADC àbí NDC tàbí Labour? Ṣé bí à ń pọ́n ikú lé ni pé ọ̀fọ̀ ṣẹ̀, ikú ni ikú ń jẹ́? Pẹ̀lú gbogbo ohun tí APC ní yìí, ajá tí yóò pa ehoro ni yóò sáré títí ahọ́n ẹ̀ yóò yọ síta. Tàbí òṣèlú wo la ní Nàìjíríà báyìí lónìí tilẹ̀ mọ́ yìí tó lágbára àti òkìkí tó bẹ́ẹ̀ tó lè kojú Tinubu tí yóò sì dá a gbálẹ̀? Àfi bí ọmọ bá ń bá ọmọ ṣeré lásán nìkan ni. Ológbò tí yóò pàkéré tójú ti mú tapa titan ẹ̀ ní yóò wọ mi, kò sì tún ní rí àkèré ọ̀hún pa. Kí wàá ní wàhálà àwọn APC? Kí làwọn ọmọ ẹ̀yìn Tinubu ń gbégi dínà fáwọn ẹgbẹ́ òṣèlú alátakò sí? Kí ló mú wọn tí wọ́n yó tán tí wọ́n ń wá bẹ́kùnbẹ́kùn kiri? Kí ló mú wọn? Kí wọ́n má fọwọ́ ara wọn fa jọ̀gọ̀dì sọ́rùn ara wọn o, nígbà tó jẹ́ bí ìbẹ̀rù bí ìṣáájú ni kì í jẹ́ kọ́mọdé roko ìdí àgbọn. Bí ajá bá ń sábà ẹkùn kí ẹkùn náà máa sábà já ni. Bẹ́ẹ̀ bí ẹ bá rí ìyàwó ilé kan tó ń dáná tó wá ń bomi pa iná tí orogún tiẹ̀ náà ń dá pé iná ọ̀hún ò ní jò, tó sì jí ayé láti bá a pé ìyàwó kan kì í dáná kó ní ti orogún òun má jò, èjì ni yóò padà lu iná ìyàwó bẹ́ẹ̀ pa. Káwọn tó ń darí APC ṣọ́ra, kí àwọn tí wọ́n ń pe ara wọn ní ọ̀rẹ́ Tinubu tàbí ọmọọṣẹ́ ẹ̀ náà ṣọ́ra, kí Tinubu sì pè wọ́n kó bá wọn sọ̀rọ̀. Torí bí ọmọdé kò bá bẹ̀rù tó bá ń roko ìdí àgbọn, bí ọ̀há àgbọn bá jálù ọ̀ràn, bó sì jẹ́ odò àgbọn fún rẹ̀ ló jálù ikú ni. Nígbà tọmọdé kò sì mọ̀gbà tí ọ̀kankan nínú àwọn méjèèjì yìí lè jábọ́ níbẹ̀rù tí kì í jẹ́ kọ́mọdé kékeré roko ìdí àgbọn. Sábàdé sábà o, Tinubu sọ fáwọn ọmọlẹ́yìn ẹ̀ kí wọ́n jẹ́ káláyé ṣe é. Ọláìwọlá alága ló ń yẹ ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ alátakò ní Nàìjíríà báyìí wò, tó sì ń ṣe àkọsílẹ̀ ohun tó ń ṣẹlẹ̀ sí wọn fún Bùdó Àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.